Èmi ò pè ní. Ṣó ya wèrè ni? Ṣé wọ́n bá mi ṣí ẹ ni? Are you stupid or something? Yeah, I will slap another one. The next time to ever bá mi try nǹkan tó bá mi try and say, oh my hate me. Ìwọ nìkan nìkan ló máa hate me. Oh my hate me. Àwọn ará ilé yín máa hate me. Èmi gangan fúnra mi máa hate. Ìwọ gangan máa hate. You were doing what? Are you mad or something? Láyé ẹ má ever bá mi try ẹ mọ́. Orí ẹ dada. Are you stupid? Wọ́n dín pọ̀pọ̀ fún lórí ẹ ni. Pọ̀pọ̀ fún máa ń láta. Ó máa ń gbóná. Ó máa ń nice gan. Ṣé fẹ́ sí? Olúmídé. Kí ló ṣe fún? I don't know. Bóyá ní mood swing. Kí lorúkọ ẹ? Olúwayẹmísí. Olúwayẹmísí. Dádì àti mọ́mì ńkọ́? Pẹ̀lẹ́ mẹ́ta, ó yá jókòó. Ṣé o fílà tó? Olúwa kò ní yẹ. Kí lágó sọ? Cherry, ẹ̀dẹ̀ máa wá wò ó. Ìgbà tí mo nínú hall yẹn, mo ti bọ́ta, mo... Abolórúkú ni ẹni tá ló ń ṣẹ́jú tó òun signal mi torí olórúkú tó jókòó àbí. Kí ló ń ṣe? Yálà yẹ ẹ̀ tí bàbá ẹ̀ bá sọ fún pé time kan ni kó jáde kó wọlé ó máa... Mo ń try láti ṣàlàyé ni. Ìgbà tí mo jáde kúrò nínú hall ibi tí mo páàkì mọ́tò sí, 4:30 gangan ni mo kúrò nínú hall. Ibi tí mo bá èèyàn kan wà lẹ́yìn mi. Ẹni tó wà lẹ́yìn mi ìgbà tó máa fi padà wọnú hall láti lọ announce pé kàn gbé mọ́tò wọn kúrò lẹ́yìn mi. Time yẹn ó ti di 5 o'clock. Keep short. Èmi sọ fún ẹ pé kó lọ kó wọlé yìí ní aago 5. Wo aago tó ń bọ̀ wá. Okay. O fẹ́ béèrè nǹkan tí màá ṣe pé tó bá pẹ́ gan-an kí ni màá ṣe? Then I will show you. Hey! Àpò ajá lẹ́sẹ̀. O fẹ́ gbèjà ni? O fẹ́ lò ní? Àbí wọ́n ṣépè fún ẹni? Ó yẹ burú. Wake up. It's 6:30. What's this stuff? This is 6:30 a.m. 6:30 midday. Get your lazy ass up, Joe. Let's find something useful to do with our lives today. People are awake. What if they hear us? If I should follow the restroom because I'm going in there and I'm doing a number 2. Then Mamu phone me, Danny. You know what that means. So okay. Before 1. Are you okay? Mother. You buy any
and see my butt. Your butt? Like seriously? Look, Mahira, why are you always looking for your butt? Ibo lo fìdí èyí sí tó every time lo máa ń wá kiri. Ìwọ àti di nìkan náà ni ṣá. Ṣé wo mú di wá látọ̀run nígbà tó ń bọ̀ ni? Àbí ìgbà tó ń pín di ìwọ ń sáré tí ó ń sáré bọ̀. Àbí ìgbà tí ń jẹ bárákẹ́ tó ń pín di ó ti sá lọ àbí ẹsẹ̀ ẹgán gùn ju ẹsẹ̀ ń jẹ lọ. Ó ti yóò tó. Mahada, olùmọ̀wọ́ ní bathroom pẹ̀lú fóònù ẹ̀. 2 hours. No, check it, go color. No, check it, go color. No, Mahada, come back. Wait. Ṣé ti sọ fún ẹ kó má máa pè mí ní Mahi mọ́, ìwọ ní Mahi. Ẹ̀ ń ṣe Indian. Ṣé bí tí n bá pè ẹ́ ní Mahi, ìwọ náà dẹ̀ pè mí ní Maha. Mahi. I even sound more stupid. Joe. Kí ni mọ́mí àti dájú ro tán fi fún wa ní orúkọ yẹn náà? Oh, Mahada, wàhálà mo ṣe àti popsi nìyẹn. See, I am glad we are done for the day. Gbogbo waka about òní yẹn, èmi ò feel it. I'm not really good at that. Pé ká máa ní fake life. This unemployment ó ti ń cause the problem for me now. Mi ò dé, ṣórí mi ilé lọ́gà. I hate kissing people's asses. Ṣórí tí wọ́n bá hire mi láàárọ̀, tó bá máa fi dìrò lẹ́wà láì wọ́n máa fire mi. Ìwọ náà mọ̀ náà, you know I'm not good at that. I'm thinking. Mo feel pé bóyá ká dá clothing lines kalẹ̀ pé túmọ̀. I'ma create something like fashion novel. Very affordable, you know. Kò dẹ̀ really ṣe brand this thing. Everybody ló lè rà and of good quality. Àdé hire bóyá bí 2 models. Wọ́n máa model for àwọn tó ní potential. Kò ṣe àwọn tó ti ní ọlọ́jẹ̀ gíga tá máa náwó lé lórí. And I'm alternate a trip or to China maybe twice a year. That's if we get our connects right. So then everything will be fine. What do you think? Yeah, it's actually a good idea. I'm good in a period, so I'll be able to go about that. I'm on Kotimashe. Mahada, are you okay? Kilo share? I'm fine. You sure? Mahada? I'm fine. I want to. Kí ló jẹ́ tó ń rọjú pọ̀ tó bí tó fẹ́ bímọ báyìí? I'm so sorry. Mom feel back, so I was thinking that maybe it's that time of the month. What period of the month? Mahada, ṣé mẹ́fà ló ń ṣe nǹkan oṣù lóṣù kan ni. Ṣebí a week after tí mo parí tọ̀dọ̀ mi ni ìwọ náà ṣe títí ẹ. Mahada, what's that pills hanging on your boobs? What pills? That. This. Actually, it's some probiotic pills. Boyfriend me lo send it to me. Oni pe o ma help pẹ̀lú cramps. All them man work that I do every day with me lo. Ìsọkúsọ wo ni wà tí boyfriend ń sọ probiotics ń ṣiṣẹ́ fún menstrual cramps. Kò possible now. Kò sí bó ṣe fẹ́ compare probiotic at everyday women. Because probiotic will help the bacteria to help with digestion in the intestine. While everyday women want multivitamin to they contain iron. And anybody to lack vitamin will understand they might help all these vitamin deficiencies. If you want to me probiotic it's in chef. The only thing tí mo ko tún lè ṣiṣẹ́ fún bóyá ọmọ kékeré tínú bá run wọn o ngba mi o ma lò fún wọn ó kàn máa jẹ́ kàn wá relief there náà ni. That way what the boyfriend then conjure. Say, he knows better than you do. So we pay doctor and you know. Look, let's continue with our clothing line
discussion. To bá dé pé ní nǹkan tó fẹ́ ṣe ni. Bóyá kó lọ wá boyfriend ẹ àbí kó lọ bá Abdul nínú yàrá. No, ò lè sọ nǹkan tí máa ṣe fún mi. Ìwọ kọ́ ló máa sọ fún mi bí tí máa ṣe rìn sínú ilé. But talking about boyfriend, sure feel pé honestly mo ní láti get a boyfriend o. A very perfect one at that. Nǹkan tó ṣẹlẹ̀ ní last Christmas, èmi ìfẹ́ kó ṣẹlẹ̀ mọ́. At least we need to make these people happy now. I mean, mommy and daddy. Last Christmas, they will make you. That was when Rekia to ní issue pẹ̀lú ọkọ ẹ̀. Ìwọ náà, your boyfriend, your abroad boyfriend, that's a monko tó ń bá kiri àárín yẹn náà àríbi tó wọlé sí. And that stupid ass guy. If I could say come around. Everything come with messy sha. Yeah. I remember, right? Hey, Mada. Show observe and kokonsha. What again? Oh, Rikwe, mommy and daddy, they've been acting shady lately. Yes, I've been acting shady. I almost got in fura. Majid, what is happening to you down there? What are you talking about? Exactly what you're thinking. And don't just sit there asking me what I talking about. Majid, I gave my heart to you at age 17. I got married to you at age 18. You freaking got me pregnant at age 19. I have been a dutiful wife and mother to you. That has been my job description like forever. She won't complain. Like she won't reason to complain. No, now. Because I was enjoying every bit of it. But things started falling apart 5 years ago. You don't touch me anymore. You don't make love to me. You don't even have my time. You don't care. I suddenly become a furniture. Majid, what is happening? Is there something you need to tell me? Are you seeing someone else? Or I'm not attracted to you anymore? Calm down, Samira. I'm not seeing anyone. At all. Gone are the days I used to go 5 to 6 rounds of sex with you. Amaye gba katarawa lokiti kajura wa mogono yen kajura wa gbale aye gba yen ti koja. I remember throwing you everywhere around the house, you know, hanging your fleshy, sexy legs widely. What a memory. Samuel, I know you enjoy the good old days of that adventurous sex. Age is just a mother freaker. Agbára ni o si mo. Majid. Pause and rewind. Like my baby. My baby, don't just start. Don't bother. Because ori mi lọ́mọ yekere kò try to stop me. I tried all I could to get away from you, but you won't just let me be. You won't let me be. What did I see? Ọdún mélòó síra wọn. Wọ́n sọ pé àgbà kan ti dé. Agbára mo. Èmi lágbára wà. Fagbára tẹ fi gbé tèmi sókè. Be my Aaron. Help my stammering Moses, please. Majid,
You need to help yourself. It's not about me helping you. There's no way I can help you. You need to help yourself. The only way I can help you, not in Kotimo Soyi, motivate any. Go out there. Go and learn from younger men. Or use enhance your sexual drive. Or go for counseling. Do whatever. To help yourself and stop torturing me. It's okay. No bueno ni mashe. My one boys that will teach me. I will watch films. I will do everything. I will go on the internet. I will see things. Okay? I will make myself younger for you again, darling. I am going to fix it. Bujekin, Bujekin, Shashin Koko. Oh, my enjoy. Okay? You know I love you. I always do that, huh? Hello? Hello now, kí ló ṣẹlẹ̀? See, we are not supposed to be having this conversation again. Mo ti sọ fún ẹ, mo ní lawyer mi, ó máa contact lawyer ẹ. Then we meet in court. Cause me mọ nǹkan tó dé nsìn báyìí. See, Rekia, I really don't know what you are driving at, but I beg you in the name of God, just for the sake of our son Abdul, let's settle this out of court. See, you are really disturbing me. Because mo ti sọ fún mi need láti tún mama pariwo tí ó ṣe kíní. Please, mo ní go. I'm very busy. Nonsense. I don't know. Thank you. Ẹ má bínú. Èmi fi pé ó yẹ kẹ́ bọ́ sí ẹ̀gbẹ́ kan. Every receive call yín ni etí ẹ fi ń pariwo lórí phone yẹn àwọn èèyàn ń wò yín. Are you sick? No. Ṣé nǹkan kan ṣe ẹ́ ni? Oh, this is how you go around poking into other people's business. Because me mọ nǹkan tí mo ti sọ tó kàn ẹ́ sìn. Mo sọ̀rọ̀ lórí phone mi tí mo fowó mi rà. O láyàláyà wá bá mi bí ó ń sọ shit fún mi. What's wrong with you? Kí ló kọ́ ẹ nínú nǹkan tí mo sọ? Ọ̀rọ̀ ṣe sáré fògànà dọ́dọ̀ ẹ̀ ṣé mo mọ̀ ẹ́ rí ni? Ẹ má bínú. Èmi kàn wí pé mi ṣá lè ignore yín nígbà tí màá rí yín. Àbí kí lẹ rò? Ó funny gan. Ó funny, ó bá hug mi ni. Mo pọ̀ JK máa check ẹni. Irú nonsense wo nìyẹn? You can imagine. Ta ló wà ńbẹ̀? Ọkọ̀ tó ń ṣe yamayama. Máa dà wò gbà mí lọ́wọ́ bọ̀bọ̀ ìwà. Orí page ni bọ̀bọ̀ ìwà kò sórí page ẹni tí bọ̀bọ̀ yóò kì í sí. Èmi mọ̀ dáadáa. Ìwọ náà tún mọ̀. Mo mọ̀. Ó mọ nǹkan tó fọ́nì nípa rẹ̀. Mo ní opinion. Anything tó bá ti sọ, I concur ni. Ibi anybody bá lọ ibẹ̀ ló máa lọ. As in, he doesn't even have a mind of his own. A kò máa concur ni. People like that, nǹkan tó máa ń kọ́ náà ni. I concur náà ni. Hey, that's serious, boy. Rekia, how have you been lately? Lately? I don't get how. Rekia, you understand what we are saying? We are blood. You can talk to us. You've been kind of cold lately. Kí ló ń ṣẹlẹ̀? Rekia, ọmọ ìyá ìlàjẹ. Tó bàbá wa sọ̀rọ̀ kò sẹ́ni tó fẹ́ bá sọ̀rọ̀. Fine, I mean let's get on your business. But your business is our business. Bá wa sọ̀rọ̀ náà, kí ló ń ṣe ẹ́? It's okay, but you know, I've been going through stuffs with Abdul's custody lately. Then Daddy, she look when she be all day. But I'll be fine. Are you sure you can handle it? O sure pé o fẹ́ ká dá sí? I'll be fine. Well, I appreciate you girls for your concern. Muyiwa, that reminds me. She máa ń wá Mr. Perfect tó máa ń wá kiri, ó ṣì ń wá kiri. Choro lórí Mr. Perfect. I'm considering being a nun. Me DFO. Pastor Jesus move my telebani Jesus. Now what? Mi ṣe gbogbo Mr. Perfect yẹn mo jàre mi. That reminds me.
Ṣé rántí alẹ́ àná tí mo sọ fún ẹ pé mo lọ sí corner store? Yeah. Ah, Holy Mary, Mother of God. I saw the sky. As a matter of fact, oh dear, stop me. This guy is so cute. To bury. See our none. If I don't judge me yet. Don't judge me yet. We are not judging. In the only clause to ni. Clause anoni all the time. O ṣá máa rí complaint kan tó máa sọ nípa ẹni tó bá mọ̀ ni. Kí ló tún dé? There is always a clause. Only clause now. Ṣé mo pé mo ṣe experiment ni mo now. Only clause. Yeah, let it out. But boy, o introduce ara ngba toro introduction ṣẹlẹ̀. Ó ní man of God ló wọ́n. Man of God. Yes, that is it. Ṣé mi go to tin wá láti jojo ìnìyẹn. Ṣó ṣá ti gba number ṣá. Gba number ta ni? Ní ibo fún kíni? Ṣó o understand nǹkan tí mo sọ nsìn. Wo tí wo bá lè pè. Fún wa ní number, abẹ́ pè, abẹ́ toast ẹ. Tó bá dé pé ká bake ẹ náà ni. Tó bá dé pé cooking ló gbà, abẹ́ ṣe everything. Man of God. Ṣé mi joyan tó lè date man of God? Man of God. Isn't that what you've been clamoring for? Yeah. Àbí okay. Ṣé èèyàn èṣù ló ń wá nsìn? Bóyá yẹn dẹ̀ ní divination of your own Mr. Perfect. No. Àbí? Or maybe. See, ẹ̀yin ọmọ ìyá mi. Understand kan tí mo sọ. Like man of God, like ó mọ̀ pé ó máa ní one special way tó ṣe máa ó tún invite me sí church ní next week. Ó ní kí n wá. Tó bá dé débẹ̀ ó máa pé first time àwèrè kan kiri máa tó ṣe bí. Ele tó wá jẹ́ pé church ló invite ẹ sí. Ó ti di Pastor Mrs. Mahira nìyẹn. Ṣó wá mọ̀ everything tó ní láti mọ̀ nípa bó ṣe máa comport ara ẹ̀ wò. Kì í ṣe gbogbo bóyá cross leg yìí o. Ó ní bóyá máa jókòó. Wá fẹ́ jókòó. Ó máa ṣojú ṣẹṣẹ. Ó tún lè fọwọ́ sẹ́gbẹ̀. Tó bá dẹ̀ kó fẹ́ dìde náà ni. Ó ní bóyá máa ń rìn o. Àwọn ọlọ́dẹ máa ń sẹ́ Ma add that. Stop that. So tó bá fẹ́ gbé wine yẹn náà, ó ní bóyá máa. Bá mi gbé wine. Ṣáàjẹ́ help ẹ kó má jẹ́ wọ́n. Ó tún fẹ́ help ẹ. Gbé kíní ìwà náà kí ló ṣe. Ikú wa àjọkú. Dìbí oúnjẹ náà ló máa. Anyways, mo ti bá yín rí solution sọ̀rọ̀ lẹ̀. Ṣorí tó bá ti ní any date pẹ̀lú pastor tí pastor Mrs. bá fẹ́ lọ bá pastor gangan. Kan wá bá mi nínú room mi. Come to mama. I'll give you some Bible verses. Tó jẹ́ pé tó bá dé iwájú pastor. Kò máa quote fún man of God. Bó ṣe fall in love pẹ̀lú ẹ nìyẹn. Ó ti dé church ní sọ́mà tó 10 years. Èmi gan ò trust ẹ. I'm all you need. Èmi kan be 100 ni. Are you don't serious? need her. My baby. Mama jẹ́ kó tán ẹ. Èmi mà ṣì lọ church be 10 years ago. You know I have your interest best at heart. Oh really? Your best interest. Majid, you want to, you can't keep working out on me. It's about sorrow to why important. Miss Samara, I will only be gone for 2 days, okay? And we can reschedule with the urologist. Yeah. I see you're not really bothered about this department. This is the 3rd time you are rescheduling. Majid, do you want to turn me to a cougar? Oh, it's fine. If that will give you the pleasure you are seeking for, good luck. Place it on your account though. Madam, I love you, and I'm going to see you in 2 days. Majid, you are not working out. You can't keep working out on me. It's not possible. Majid. Olúwa mi. Olúwa mi. Olúwa mi. Olúwa mi o. Olúwa. Tẹ́ ẹ bá wo pé bí ṣe jẹ́ àti bí ṣe rí, tẹ́ ẹ bá wo mí lè ṣe wọn lọ́wọ́ fún yín.
ṣe rí nígbà tí nǹkan bọ́ bẹ̀rẹ̀ nígbèsí ayé mi alábàárò mi jí ní èbúté èrò tí bá gbé ẹrù láti èbúté èrò máa gbé lọ́dún sùn ìbá kún ọdún sùn máa gbàgbé ní balógun ìbá kún balógun máa darí ẹsẹ̀ yẹn yọ tí bá dé yẹn yọ máa sọ kalẹ̀ sí dùmọ́ta kò sí nǹkan tí lè gbé máa nù ẹ bá wà rò pé àwọn security àwọn yìí lọ́wọ́ mami. Show wa okay. Like are you normal? Are you ya? Jọ̀wọ́ bínú. Ṣó mọ̀ kẹ́pì ló ń bá sọ̀rọ̀ ṣá. Ìgbà tó ń sọ̀rọ̀ yẹn kò máa ṣẹ́ pípẹ́ mi ẹ̀ fẹ́ pin. Bọ́ọ̀rọ̀ ẹ̀ fẹ́ jábọ̀ lẹ́nu kò máa jẹ́ pípẹ́ bí ẹ̀mí ẹ̀ fẹ́ bọ̀. Mami ẹ kàn rọrọ mi bẹ́ẹ̀ náà ni mo ṣe bẹ́ẹ̀ ṣe rí ní ìgbésí ayé mi mo láì kan ńláńlá bí kì máa gbé nǹkan ńlá bí ẹni ẹ fẹ́ gbé orí yìí sìn ẹ fẹ́ gbé kú mi ẹ fẹ́ gbé lọ́ọ̀bì tẹ̀sẹ̀ fẹ́ máa lọ gbé mo lè gbé. O ti ríṣẹ́ sí mi. Ìkọ́ ló máa fọwọ́ mú. Mo kò help mi. Àbí kò lọ wá ṣe sí mi. Ẹ jẹ́ mo ṣe. You are a bloody fool. Idiot. Ẹranko. Ẹjọ́ ẹ̀kọ́. Majid. Okay. Ilé tí kò bá tọrọ, ìfẹ́ kan sí níbẹ̀. Ìfẹ́ máa ní faradà. Pẹ̀lú ìfẹ́ ló ìfẹ́ ní òpó tó mú lérò. Ìwà búburú yẹn lè mú léwu. Ìrọ̀rùn tẹ́ ní ìrọ̀rùn ẹyẹ. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ìfẹ́ ló lè mú káyé dùn. Ìfẹ́ ló lè mú kẹ́mi gùn. Ìfẹ́ ló lè mú kílé tòrò. Ẹ jẹ́ kí ìfẹ́ yìí fọwọ́ pọ̀ sóyè. Gòkè lèmi jẹ́ kí ló ṣe mọ́tò yín. Mo kàn ń wà lọ́nà ni ó dé stop. Ẹ má bínú o ṣé ẹ rántí ojú mi tí èmi àti yín pàdé ní last week tí àwọn kọ́kọ́ jábọ́ nínú báàgì sílẹ̀ tí mo bá yín kó ṣé ẹ rántí. Ẹ fún ni gan. Mo ń sọ̀rọ̀ mọ́tò ẹ ń sọ̀rọ̀ ojú yín kí ló kàn mí pẹ̀lú ojú yín kí ló wà lójú yín tó special ẹ wo ẹ fi mí sílẹ̀ jàre ya. Ẹ má bínú kí lẹ sọ pé ó ṣe mọ́tò yẹn gangan kí ló ṣe. Kò sí nǹkan kan tó ṣe kò sí nǹkan tó ṣe ó move náà ló jẹ́ kí n dúró tì kí n máa wá bí mo fẹ́ ṣe please ẹ má fún mi ní stress àtọ̀ mọ́ ilé tó wà lára mi. Ẹ má tètè ẹ má bínú inú ti bí ẹ má bínú ẹ jẹ́ ń pè kọ́nà àwọn boys mi. Látàárọ̀ téèyàn ti kúrò nílé. Ẹ ló sọ wèrè má ṣe tó àlè ẹ fi yẹn lẹ̀ wò ó mo wà ní Doyin Street ní mọ́tò ìyá yín kan ló takú síbí mo kàn fẹ́ kó aṣáá bá mi yẹ̀wò kó tọwọ́ bọ̀ ó yẹ ẹ máa bọ́ sísìn tó bá ti dé Doyin Street nísàlẹ̀ wọ́n kọ́ máa rìn bọ́ sálẹ̀ wàá ti rí mi lẹ́gbẹ̀ẹ́ kan wàá ṣeré ó yá. Mo ti bá yín pé kọ́nà boys mi máa débi sí àbáyín yẹ̀wò ṣóyè yín ṣe rí àwọn mọ́tò ẹ̀ máa ń fọ́ nígbà mi tẹ́ pé nǹkan tí yóò rò pé ó yẹ kán ṣe náà àkàwé kò máa ṣàdédé kò máa lọ takú. Kí ló ń ṣe yín náà ṣé ẹ mọ̀ pé èèyàn nǹkan stress mi ni ẹ̀ dẹ̀ ń rojọ́ látàárọ̀. Ẹ má bínú ẹjọ́ iná ní nǹkan wọ́n fẹjọ́ ṣe mí nì mí lè má ro tí màá ti rojọ́ máa sick ẹ má bínú ṣé kò dẹ̀ fún yín kò tẹ̀ ṣó yín ní nǹkan kan pé bóyá èyí mọ́tò kan fẹ́ takú lójijì àbí kan kò ṣe nǹkan kan pa ẹ̀ ó kàn dúró lójijì. Tim. Ẹ má bínú lórí burúkú iná ṣẹ́kọ̀ ẹ̀ kò ti dé ni. Wèrè àṣírí ilẹ̀ olùsìmọ́ kà sókè mọ́ èrè káwọ́ sókè lójú òtè káwọ́ sílẹ̀ wọ́n káwọ́ sókè lójú yáyí olóṣì ọmọ ó ti yẹ mọ́tò ìrè ọkọ̀ ló kọ́ ṣàdédé takú lójijì wọn mọ́ tó ṣe. Ṣé wọ́n fi gbá nǹkan ni àbí. wèrè ni ẹni àní mọ́tò takú oníjọ́ fi gbá nǹkan. Fi yẹ o màmí tíwáìlì ẹ̀yẹ fún mi ní. Ẹ mú fún ẹ mú fún ẹ sí wèrè. Ẹ má bẹ̀rù tí yín ẹ má bẹ̀rù tíwáìlì bá mi ra gbà. Ó ti yẹ sọ́ra tọwọ́ bọ̀ ó ti yẹ gbọ́sẹ̀ wò ẹ̀dẹ̀ tẹ́ látẹ̀yìn kó dáhùn láti wájú ó yẹ wàá ṣeré. Ẹ má bínú
Sherry, gbogbo ṣe rí lára mi ló jẹ́ kí n máa kanra bẹ́ẹ̀. Ọmọ mi wà nílé báyìí. Ìgbà tí mò ń kúrò nílé láàárọ̀ yìí, kò tí ì jí. Time ti lọ ń sìn, tí má tún máa délé ó ti máa sùn. Mọ̀, mo dẹ̀ wish kí n rí kó tó di pó sùn. Ẹni pọ̀ tẹ̀lé. Olóṣì ọmọ, bóyá wà yìí, kẹ́ gbé tírélà lé lọ́wọ́ àwà. Ó ya wèrè gan. Mọ́tò yẹn ti ṣiṣẹ́ nìyẹn. Lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ ṣé. Bí ìyá ẹ̀dá. Bíire. Thank you very much, oh. God bless you. Kọ́kọ́rọ́ là. Mo ti fi síbẹ̀ káwọn débẹ̀ kọ́kọ́ start yẹ lọ́wọ́ kan. Kò sí wèrè. Kò sí wèrè. Ẹ ṣé gan ni. Kò sí wàhálà. Thank you so much. Bí èlò ni mo máa fún ọ? Gbọ́, ṣé ọ̀nà máa gbowó? Mo ti lọ tán. Ó gbowó tiẹ̀ ta. Ẹ ṣé gan ni. Bíire. Ẹ wo ẹ ti ń lọ ni. Ẹ ti ẹ̀ jẹ́ kẹ́ fún mi nọ́mbà ó ti yẹn pé bóyá ká tiẹ̀ kọ́ máa ṣára wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Okay. Ó ètò. Ó ètò ẹ̀ ń pè lọ ni o. 334 68 ẹ ṣeré. 225. Okay, kò sí wàhálà. Bẹ́ẹ̀ sọ yẹn ó ti yé mi, mo bá. Ẹ ti ẹ̀ dúró ẹ ti ẹ̀ bá mi sọ̀rọ̀. Ó ga o. Ayé ń kánjú ẹ máa ń kánjú náà nìyẹn kò sí wàhálà. Olóòbùkún mi ló máa ti kú omi ẹ̀ o. Ẹ̀bọ̀ ọpọlọ́jì wà náà mo mọ̀ ó ètò 332 65. Kò sí nọ́mbà tí mọ̀ lórí kó tán 100 mo mọ̀. Bójá nọ́mbà wà sí ó ti yẹ ó ètò 62 34. Ọpọlọ́wọ́ àwọn. Mahada. Yeah, baby. Mahada, ibi báyìí ló wà mo ti ń wá ẹ kiri. Ṣòtìrì wo ṣé aṣọ yìí wà okay for the church service on Sunday. Perfect outfit. Òyìnbó ètò bíbí kẹ̀mbẹ̀. Ṣọ́dọ̀ mo ti lọ sí lọ́mú ni. Perfect outfit. Òyìnbó erin ni kẹ̀mbẹ̀. Ṣọ́dọ̀ mo ti lọ sí lọ́mú ni. Really no. Are you trying to be funny? No, sorry. Actually, aṣọ yìí gangan ló dá. Oyi kò tiẹ̀ ní ṣòṣèpẹ̀ kankan ò ní yọ. Bí aṣọ táwọn ìyá church máa ń wọ̀ ẹ́ náà lélẹ̀. Ọmọ kan tí mo ti wọ́n rò. Báwo ló ṣe máa rí tó bá wọ kankan shoe mom sí yẹn? Ìtàn sọ pé àwọn wọ̀ on a first date pẹ̀lú popsi yẹn. Báwo ló máa rí tó bá wọ̀ sí lóye? Ó ti máa le jù as in ìyá Jésù gangan. Mother, stay, you have stop. Tí bọ̀bọ̀ ìbá lọ fall in love pẹ̀lú mode of dressing yín kọ́. Ó ti di Mary's lesson nìyẹn. Hey, mo gbé. No. Kí ló gbé ń bẹ̀? Mú kan bẹ̀. Èwo ló tẹ́ lọ́rùn? It's either you choose this mode of dressing and then get your perfect gentleman, or you continue dressing like this and then piss him off. You return to your previous life. Èwo ló fẹ́ bẹ̀? The choice is yours to make. Think about it, Mahada. Take our examine, philosophy of life, countless time, or reality of life there. Kí ni reason tá ṣe lè tí mi ṣe lè ní aṣọ tó dá kí n wọ̀ sára kí n look cute. Kí n dẹ̀ tún ní perfect man. Kí ló ṣẹlẹ̀? Ṣé mi lè ṣógun láyé ni? Kí ló dé ṣé mi lè ní gbogbo ẹ̀ ni? Double standard. You want a man like Jesus, but you don't want to poise yourself to be like Mary. Mahada, how about this one? Mahada, ẹ̀jẹ̀ nìyẹn mọ́ ìnà, kí ló ṣẹlẹ̀? Mo fi yún mọ́ mi, so that's why I'm bleeding. Nígbà tó ń ṣọmọ kékeré ó fọwọ́ hún mú, Q-tip wà nílé tó yẹ kó mú kó fi mú, ó lọ ń temú, adúrú ẹ̀. It's fine. Thank you. Sweetheart. Yeah. So there's something very important that I need to call your attention to. Have your seat, please. No, má jẹ́ jókòó. Mo ṣe nǹkan lọ́wọ́ ni mo kàn ní kí sáré wá pick phone me because mo expect call. So what is it? Okay. Samira. A ní ọmọ mẹ́ta péré. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta
wọ́n dẹ̀ wà lábẹ́ wa wọ́n kàn wọ́n sí nílé ọkọ àdẹ̀rẹ́ nǹkan kan ṣe sí mi ò dẹ̀rọ wípé àléébù yìí ó kọ ẹ́ lóminú rárá. All you think or talk about all the time is sex, sex, sex. Jọ kí ni wọ́n fi ń ṣe ìyá àwọn ọmọ tí fi ṣe ìyá àwọn ọmọ mi náà? Dá mi lóhùn. Torí ó wá láti shift blame lé mi lórí bí ẹni pé èmi ni mi jẹ́ kó lọ sílé ọkọ. I've tried my best. I've done 1 or 2 match mix, which is obviously not working. Yeah. Last Christmas, mo sọ fún wọn pé kí wọ́n mú ọkọ wọn wá sílé. Èyí tó ti lọ́kọ, a ní kó try láti yanjú ọ̀rọ̀ pẹ̀lú ọkọ ẹ̀. Àwọn èyí tó ti lọ́kọ, a ní kó mọ́kọ wá. It didn't work. Is it my fault? Uncle, èyí tó bá kàn, èyí tó bá wà, èyí tó wà important fi láti fix, ní kẹ́ fix. Ìyẹn gangan ní kẹ́ kojú mọ́ kò ṣe ọ̀rọ̀ ọmọ ọkọ àtúnkè fólógbò. Ìyẹn náà ni kí n tó fix. Hello. Yes, sir. Hello. Apaleo. It is Sunday, and I think a family should sit, eat and wine together. Your father is right. Besides, where is Ricky and Abdul? Ricky worked late last night, and Abdul is in his room. No, I'll be back before lunch. Fit farm. Before lunch, I will be back. Ọmọ yóò ṣàfẹ́ jọ mí tán. Ó fẹ́ lọ represent Nigeria l'Olympics. Kò fẹ́ jọ mí tán. Ọjọ́ ìyá ìtàn kó má jẹ́ kó wọn náà máa complain fọ́kọ ẹ pé sexy ò tó. Any problem o? Kí ló ṣe network tí ò lọ? Any problem o? Network yìí kọ̀kọ̀ lọ. Swala. Mi máa tẹ́gùn tó ń gbé lọ. Èèyàn ọkùnrin ọkọ mẹ́sàn-án òṣàní kò ní fẹ́yàwó kan. So ní ìparí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ó dá lé lórí pé kí a máa gbàdúrà ní ìgbà gbogbo. Ṣé rí ní ipòkípò tí a bá wà as Christians a gbọ́dọ̀ máa mọ̀ pé àdúrà nìkan ni a need òun ló lè ṣẹ́gun gbogbo nǹkan tó bá ń disturb wa. The Bible says that if my people who are called by my name will humble themselves and pray. Humble and pray. When you pray, you turn from your wicked ways and he will listen from heaven and heal us. Àdúrà ni ó ṣe kókó. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Jésù. Ní báyìí yóò máa ní àwọn kan tó wà láàrin wa. Gẹ́gẹ́ bí mi ṣe mọ̀ ṣùgbọ́n gbogbo ara lè máa mọ̀ pé àwọn kan wà láàrin wa níbi tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tó máa fellowship pẹ̀lú wa. Ẹ jẹ́ kí a mọ̀ yín, ẹ dìde, ká lè welcome yín properly. Àwọn sisters wà ní ẹ̀fọn láti ọ̀wọ́. You may be seated. Praise the Lord. Àwọn sisters wà méjèèjì wọ́n ṣe darapọ̀ mọ́ wa ni. Ẹ jókòó. Ẹ ṣé ẹ wo gbogbo wa. Ó ṣe kókó ká mọ̀ pé inviting people to church, winning souls for Christ, kì í ṣe pé bóyá kó máa wá sí church ní Sunday nìkan. Weekly programs náà ẹ máa invite wọn sí. Àmọ́ bí tí Ọlọ́run ti máa help anybody. Ṣòye brother ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ Ọlọ́run á fún yín lókun àtagbára. Inú Ọlọ́run máa ń dùn téèyàn bá sọ testimony pé báyìí lọ́lọ́run ṣe tó jẹ́rìí oore tọ́lọ́run ṣe ní ìgbésí ayé. Nítorí náà máa fẹ́ kí àwa táwa ń bí ẹni tó bá ní nǹkan tí Ọlọ́run ṣe fún tó fẹ́ share pẹ̀lú wa kó dìde. Yeah, amen. Okay. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. I want to thank God. Something happened today on our way to church. If I believe in God to shele. But God is so wonderful. God is wonderful. Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Bí ó ti wà láti tètè kọ́ṣe, ó ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. We're driving, oh. Suddenly, this goat just showed up from nowhere. As I was trying to slam the brake like this, boom, boom, my sister started shouting, Jesus, Jesus. I didn't even know what to say. We just started praying. We started praying. Oh, my sister was like, Holy Ghost fire. I said, Jesus, come down. No, me, hey, come. Exactly. Oh.
She was praying. And before we knew it, this goat was just there, scattered. The head was everywhere. The body, what just happened right now? Hey, imagine. That was how God did his wonders. I want you to help me thank him. Yes. God is so faithful. He is so wonderful. Yes, because the devil did not want us to come to this fellowship today. Imagine. But finally, we are here. We are here. So, thank God. Thank God. Clap for Jesus. We thank God. Thank God. And it shall be permanent. Amen. Permanent. Any other person? Praise the Lord. Hallelujah. 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 Pastor Ishegun. Tẹ́lẹ̀ mo máa mú kò dín gan. Àmọ́ ń sìn tí pastor ti gbàdúrà fún mi. It will change. Pastor Ishegun. Ọlọ́run la máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ pẹ̀lẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣáárí àwọn nǹkan tó kù nígbèsí ayé tó dàbí kùdìẹ̀kùdìẹ̀. Bí Ọlọ́run ṣe lé ṣùgbọ́n ọjà bẹ́ ṣì lọ. Ọlọ́run àṣetì náà láìpẹ́ láì jìnnà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. Pastor, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ tẹ́lẹ̀ pé ìyàwó mi lóyún. Ó bímọ ní àárọ̀ yìí. Praise the Lord. Ẹ bá mi dúpẹ́ fọ́lọ́run. Hallelujah. Hallelujah. Ọlọ́run á wo ọmọ náà. Owó tẹ́ máa fi tọ́. Ọlọ́run lè fi wọ̀n yára. Ọlọ́run á pèsè fún yín. Ológo ọmọ ló máa jẹ́. Sùwàlà pẹ̀lẹ́. Ṣé àtúrẹ́ ẹnikẹ́ni tó ní testimony kankan? Anyway, tí o bá ti sí, next thing ni pé ṣe mọ̀ after this service bá ṣe máa ń ṣe mí nìyẹn ṣe mọ̀ àwọn oṣù ẹ̀jọ́ ìwà ni offering gbọ́dọ̀ wà tí o bá sọ offering a fi àṣẹ lé àdúrà wà ni that's our own style in this church so offering time. Blessing time. Sister ẹ fún wa lórí. Hey, Mother, please don't start. Don't even start. What? You killed it right there. Me there, Momo. Ṣé mo pé at a particular point tó mo ń wo ẹ̀ mo pa ẹjọ́ ṣé kejì mi náà ṣe lélẹ̀. Mo tún wá wò pé àbí spirit Ọlọ́run dẹ̀ ló wọnú ẹ̀ tó change everything. That's where the problem is. Ṣé mo pé mi like kí n máa fake nǹkan. Ìwọ specialty ti ẹni. Mo kí n máa fake nǹkan yẹn mi like I want everything to flow natural. Tó bá rí mi sì tó rí mi next time tí mo kàn gbogbo aṣọ tí mo kó pé mo pé acting ni. Ara ń já mi jẹ tó bá jẹ yẹn. Ara ń já mi jẹ. No, it's not funny. No, you just get into the... Wait. That's him calling. Hello, Hinak. You left already? Yeah, we left already. It's okay, it's okay. My regards to your sister. Yeah, I sure will. I can't wait to see you again. I can't wait to see you too. Okay, bye. God bless you. All right, bye. Hey, in the presence of God, there is fullness of love. Mi mọ̀ pé ó ti le tó báyìí o. Hey, mi mọ̀ pé wà lára Pastor Enoch náà. Very soon, the way things are going now, mo mọ̀ pé wedding bell ma ring. And wà ní láti sọ fún mommy pé gbogbo irú àwọn aṣọ yìí kan kó fún ẹ dáadáa. Tó máa máa wọ̀ nìyẹn. Then nǹkan kan ṣì miss, ó máa gbé Bible ẹ̀ báyìí, ó máa gbé Maya. Mother, get to the... Orí mo jọ mom sí gan. I'm not joking. A ṣì máa padà trade yẹn ni. A máa trade yẹn. I would really appreciate if you can keep to the rules. Because the last time to work Moyen Lombibai, who messed everything up, including his diet. Oh, to just show homework. Ricky, I would really appreciate if you can be watchful with the way you talk around our son. I mean, I'm glad he's not here now. But that's by the way. As regards to the diet, throughout the weekend, Amy and I don't show homework here, and our diet was perfect. Who cares about your diet? Idiots. Anyway,
nǹkan tó wà important sí mi jù ni pé tó bá fẹ́ mọ́ mi lọ 6 p.m. Sunday evening ó gbọ́dọ̀ tètè padà wá bí báyìí. That's very important to me. I don't care about you or your diet. Okay. But the more why to ṣe fẹ́ kí n dá padà time me nítorí iṣẹ́, right? Now this is what I'm talking about. Work. Iṣẹ́ gbogbo. You know this was the major reason why we broke up. No, we broke up because your lying shouldn't ass didn't have time for our marriage. You don't have any respect for our marriage. Nonsense. Anyways, I don't care about what you want to talk about. The most important thing right now is tó bá ti mọ́ mi lọ bá mi dá padà wá ní 6 nírọ̀lẹ́ Sunday. Ìyẹn tó bá fẹ́ marry ni o. Look who is talking about cheating here. When your workaholic ass, all you care about is to find a way to ridicule me, to make me feel less of myself, to abuse me mentally and physically, making me feel like I am too little as a man to provide for my own family. You know that I do everything I can to provide for you. But then, I understand. You want to start your usual drama. Oh well, I'm not going to be a part of it. Whatever. Can I see my son now? Rekia, kí ló ṣẹlẹ̀ ńta tó ń sìn? Kí ló ṣẹlẹ̀ ńta? See, sometimes you need to learn how to mind your own business, okay? Maybe I need to reintroduce myself to you. My name is Mahada Hamzat. I am your baby sister. Ìyá kan náà ló bí wa, bàbá kan náà ló bí wa, inú ilé kan náà dẹ̀ la jọ ń gbé. So? Rekia, so èèyàn ibi ni ẹ́. So it's been you all this while. O de mama paint picture bí ẹni pé Kudus ni èèyàn burúkú. O paint picture bí ẹni pé he's such a horrible being. Àṣé ìwọ gangan nìkà. Are you trying to judge me? Is that what you're trying to do? Like, you're asking me if I am trying to judge you. Rekia, I never knew I was living with a two-faced sister all this while because kanipe mo mo rí èèyàn tó jẹ́ ni. It would have been a different case. When my paint picture be ẹni pé no angel ni ẹ, whereas when my paint picture Kudus be ẹni pé téèyàn bá rí báyìí tó bá rí èṣù àkọ́kọ́ pa ná kó tó pa èṣù. Why as in why tí o ṣe jẹ́ ká mọ̀ true color ẹ? Why tí o ṣe jẹ́ ká mọ̀ bitterness and anger ẹ? All this while wá kó máa paint picture be ẹni pé ìwọ náà ni wẹ́ dá tó bẹ̀ bí ẹni pé everything ló fi ń tẹ́ ọkùnrin lọ́rùn bí ẹni pé òun ni kò ní tẹ́ lọ́rùn. Look, you really need God in your life. Or maybe a man like Enoch. To mama fi ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ jíròrò every time. Torí inú ẹ̀ ó kún fún àkekèé àti ejò. O bá ti lọ gba Enoch lọ́wọ́ ìkejì ẹ̀ kó wá fún mi. Are you stupid or something? Ta ló ń kọlẹ̀ fún ọ̀rọ̀? Oh, okay. Ẹ máa mọ nǹkan tẹ́ fẹ́ wish fún gbà mí. Sometimes we need more than man of God. We need love. We need affection. We need attention. And most importantly, we need some freaking good sex. I bet it didn't work out with Enoch. Pastor Enoch. Yeah. We need to see her. What has come over you, Semira? You actually said it jokingly. Pé o máa di sugar mommy. Eré ni mo ṣe bó fi ń ṣe. Mi ò mọ̀ pé o máa kúkú gbé gbá ẹ ni. I don't care. All I care about is my money. Okay? Shame on you. Shame on you, Semira. You now pay people. You pay younger lovers to have sex with you. What a ridiculous and disgusting way of solving things. Stop right there. Like, I'm going to have to force you to stop. Shotibo, you better watch your utterances before you spit them out. To bad that mistakenly sonny, ko toranstega full line. Shotibo, toranstega full line, ko do sok shudale, jade lenu. Because gbogbo allegations to sokale yi, ko si eto rights nínú ẹ̀. To bad that feel pé, gbogbo do sokale yi, bí mo ṣe náwó wa nìyẹn. I repeat, owó wa. So be it. Maybe when you speed up your D game, I'll stop wasting our money. Which D game are you speeding up? Speed Darlington. Listen. Ole kò ṣe ọ̀rọ̀ wada. Èmi náà rẹ́rìn. Ṣọ́rẹ́ yín mi. Because ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ tó ra fi rẹ̀ tó ra fi ṣeré. You started with me láti ìgbà tí mo ti wà ní Ṣàngóde.
títí mo fi dá ẹgbá ṣó wá yẹ kí n di ayagbá tó kó sọ pé mi ò tẹ́ lọ́rùn mọ́ ni. I gave it to you ní gbogbo ìgbà tá younger tó nílò ẹ̀ ìsìn ṣé kò yẹ kó ti rẹra ni. Gbogbo ìgbà yẹn gbogbo records tí mo break láyé mi ní pé èèyàn ń ṣe gbogbo orú ànáyàn à ń kíyàn mọ́lẹ̀ ọ̀dọ̀ ẹni mo break ẹ̀ sí. Láti living room gbà yẹn tá lo 2-bedroom apartment láti living room wà ló fẹ́ I will give it to you. Darling, come and give it to me. Room àkọ́kọ́, I will give it to you. Room èkejì àlejò, I will give it to you. Wà tún gbé mi lọ kitchen, I will give it to you. Nínú store, I will give it to you. Inú kitchen, I will give it to you. Inú car, kí ló dé? Ìjọta lọ sí excursion. Lórí àpáta mẹ́ ò ní nǹkan tá a ṣe. Ẹni Ìjẹ̀ṣà waterfall bí ẹni pa àlómi yẹn ń fall fún ni. Ó ní nǹkan tá a ṣe mẹ́. So now tí mo wá sọ pé ó ti rẹ̀ mí why tó lè gbà fún mi. Tó jẹ́ pé you will still want me to give it to you. Give it to me. Orí kan tó mọ̀ nìyẹn láyé. Àwa kọ́kọ́ orin yẹn lápọ̀ láti orí ìta fi bí gbogbo àwọn ọmọ tán ìsìn náà tó ṣe ń kọrin give it to me give it to me tí n bá tiẹ̀ give it to me. What is it? What is it? aláìní tìjú mi mọ̀ pé jẹ́lì ni mo fẹ́ lọ́kọ̀ ayé mi o bó ṣe ń bọ̀ lórí pé kò súnmọ́bìnrin lórí pé kò ṣe ẹ̀tọ́ ẹ lórí ìyàwó ẹ ló ń pọ̀ ló ń ṣe jẹlẹjẹlẹ báyìí lórí. I am disappointed. Anyways kò sọ̀rọ̀ púpọ̀ kò tiẹ̀ sọ̀rọ̀ púpọ̀ rárá ni. The earlier you started treating me like a woman because gbogbo ẹjọ́ orí burúkú tó ń ro kalẹ̀ yìí mo ṣe ní bàbá ọmọ ìkéré ara mi ni mi kò tó rí mi kò tó fẹ́ mi ó dẹ̀ ti explore gbogbo ayé ó ti explore ṣe gbogbo àrà tó wù ẹ́ èmi ò tí ì ṣe kankan mo dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní. mi ò explore kankan ewu ọ̀dọ̀ ẹni mo náà gbogbo ẹ̀ sí ọ̀dọ̀ ẹlẹ́dàá ẹ̀dẹ̀ rí nǹkan tí mo sọ what I'm saying is stay with me jẹ́ kí nǹkan tí mo ní jẹ́ kó tẹ́ ẹ lọ́rùn okay. I want more. I'm not tired with it. Then, if you want more, you have not had enough. You know, fine. It's one you are. So for me, you're one of a kind. I can't. So, what does for me? I'm sure you're going here. You make big beside me. Mo gbélé ẹ lọ́wọ́ mo ṣe everything fún ẹ wá ń jókòó tọkùnrin yẹn ṣe fàájì o kàwé o ṣe ọ̀kan mọ́. Excuse me, what's going on? Oh man, I don't have any business with you. Yeah, I know. More like pé harass woman mi ni. No harass woman. Ṣùgbọ́n. I can explain. I can. What's going on? Listen, can we talk like men? I'm suffering telling now. Problem. So what's going on? I can explain. Like, it's not my fault. Oh, not your fault. What do you? You're right. Jimmy, you have a condom. And so what? Why is it really mad that only liar biology? It's not fair. Like I don't know what I'm doing. Like I didn't pay my dues. So ọlọ́kùnrin ló wá ṣe pọ́nlé tó tó yẹn. 7.5 minutes of sex is enough. Jimmy, I am not a machine. I can go as long as you want. Jimmy, imagine sir. Please, I'm afraid. Ìyá fẹ́ kejì mi ò mọ̀ bóyá ọbẹ̀ yẹn ó kàn àbí ẹnu ló yẹ kó rí bẹ́ẹ̀. Mo fi pé ká ní pé máa ń jẹun dáadáa nílé. Rice tó rí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bí ègbò. Ní sọ pé ó dùn lẹ́nu. Olúwa ò tí ì ní rí gain gbogbo exhausted energy. Ọkùnrin kan á tún sọ wípé òun wà satisfied. It's really preposterous. You are simply trying to play God. You want me to beg for it and I won't do that. Singara! The world doesn't care how old you are. If it decides to give you a scar. I loved you, my mother. You love who? You were in a bad mood last night. So tell me. Kí ló ṣẹlẹ̀ láàrin méjèèjì? Tani. Ta ló tún fẹ́ jẹ? You and Enoch, of course. Oh, ṣòro Enoch yẹn, it's a no-go area. Oh, lè believe nǹkan tó ṣẹlẹ̀. Like me, mo irú àwọn òfin rádaràda. Àwọn òfin rádaràda pé a ní sex tó bá di àlejò ìgbéyàwó. Àjọṣe, ṣé àwọn èèyàn ṣì ń ṣe yẹn mọ́ ṣá 2018. Àwọn èèyàn ṣì ń ṣe yẹn. Èèyàn máa kú, èmi ò ráyè gbogbo yẹn. Mi lè ṣe. Torí pé ara ti ẹ ti charge àbí. Wait, I understand
ti pé celibacy yẹn. But what other rules? You know, some type of rules like useless rules. Mashu, mato, majoko, bó ṣe máa jókòó rèé, ó máa cross ẹsẹ̀ ni, ó máa gbórí sókè báyìí. Kí ló ṣẹlẹ̀ láyà portrait? No, me kì í ṣe mega maku na ìwọ labro ma follow royal rules. No, ṣé mo fẹ́ para mi. Aṣọ wà láre. Mi lè wá kú na. Àtẹlọ lọ ra kíní orógùn oní rọ́bà yẹn kó máa lò ń gbà yẹn. Ọjọ́ bá jẹ́ pàtó wà láyé. Wípé ìṣòro ìṣekúṣe Robert, mi ò mind. Uncle, step up your game. Mi ò mind. Lọ ra cucumber. Go and look for matured cucumber. I hope you are doing the calculation. You ṣá mọ̀ pé mi ò mọ̀ maths. Olódo. So tí má ti ṣe lè tán, màá tún mú ṣẹ́ tiẹ̀, màá tún bẹ̀rẹ̀ sí máa ṣe àbí. No problem. Sharing formula ma change. Jẹ́ kí n kọ́kọ́ post àwọn pictures yìí sí orí site wa. But you know what? There's something about that website that me understand. What's kind of stereotypical to me, like it. Everything's more reading, all these tiny little skinny light skinned girls. Charlie mix it up with the Milanis and the XXL. People like Oyinlaz Ademola. Jeka ko won wole now. You're actually right. Allwell is big, bold and beautiful. And also, we should encourage our black models because black is beautiful. But we got to say, show mo ko lo ma je sha. Why not? I lè afford na tá bá dé o bank account a tó bá fẹ́ lana a dé kó mommy àti reke a kó wọn jọ kí ẹ má wá photo. Ya te. Ibo la ṣe we. E ya sani. Wo. Àwọn family bàbá yín nínú gbo tó bá wà don fo le ma loko. Wọ́n bá yín wo party te ko wá láti kí. Mommy ẹ jọ̀ọ́ kí ló dé kí ló fẹ́ fà yẹn. That reminds me. Talking about Rekia. Ṣé ti bá sọ̀rọ̀ láti bá tó today? Rekia. Rekia tẹ́ mọ̀ àbí tẹ́ mọ̀. Rekia oníṣẹ́. Ẹ wò, ayé ò tẹ́ ẹ̀hún mi rárá ni. Ṣé bẹ́ẹ̀ tó bá tiẹ̀ láyé ẹ̀ máa wọ̀nyàn. She doesn't have a life. Rekia cannot keep a marriage. Marriage of 2 years. Rekia ti bàjẹ́ tán lórí kíni. That girl is something else. All this while, Mama paint picture Kudus be any pe only bad person, not knowing pe Rekia Afara Gogon is the problem. Iyama Hada, Olofofo of Africa. Kini, ṣé mo parọ́ ni. Ṣé gbogbo ede ti dàrú nísìn, àbí ṣó ní marriage mo. But irú ọ̀rọ̀ wo ló ń jábọ́ lẹ́nu yìí? Ẹ dá mi lóhùn. Ṣé mo tọ́ yín nítọ́ pé kẹ yàyàkuyà ni mi tọ́ yín nítọ́ ìwà burúkú tẹ́ gbogbo sọkúsọ tẹ́ ń sọ yín náà. Rekia tèmi ọmọ tèmi kò lè wà abusive débi tó wà tọkọ máa jà tó máa wọ dìmú. It's not possible now. Ọmọ tó jẹ́ kó kígbà tó purọ́ ló ń pa ọmọ tó jẹ́ kó tó bá wá sínú ilé yìí nígbà tó wà ní ọkọ ẹ̀ bí kójú ẹ̀ wú àbí kẹsẹ̀ ẹ̀ kan ni ta ló fẹ́ ṣe bẹ́ẹ̀ fún ṣé ó ń ṣe street fight ni àbá àbújọ lọ́mọ ẹ̀ ló fẹ́ náà definitely ọkọ tọ́jọ́ ń gbé nílé ló máa lù náà. Bóyá kẹ́ bí ibi tó ti ń rojú tó ń dúdú àtẹsẹ̀ tó ń kán òun ló lè ṣàlàyé pé èmi mọ̀ pé she is actually two-faced. Mọ̀wọ́ ọmọ tẹ́bí. Say, mommy, ẹ jẹ́ kí n sọ nǹkankan. Sometimes we need to really take our time to find out the genesis of this abusive relationship. Ìgbà míì, bóyá ká ní àtẹ̀tí fún Kudus láyé ni láti fi ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. Àwa náà bá tẹ̀tí rẹ̀ ni tó ti ń abuse ara wọn náà àwọn méjèèjì. Ṣùgbọ́n àfóun náà ní chance àti sọ nǹkankan. Akọ̀ torí pé Rekia jẹ́ títí wa àfàmọ́ra àfi pé bóyá àtìta náà ti ń ṣe. Nǹkan tí Rekia ń ṣe ò dá màmí, nǹkan tí Rekia náà ń ṣe ò dá. Look at it now. So a lot of times all these things are happening, but we always put blames on our men, on our torí pé àwọn obìnrin. Women àwọn obìnrin are crazy gan. Gbádùn aláwọ̀ òkú ni wá. Àwa gan la máa ń trigger àwọn ọkùnrin yìí. Kò ń ṣe pé àwọn náà ya wèrè náà kàn máa dédé máa nà wá. Àwọn obìnrin náà yẹ ká máa mọ bá ṣe máa manage everything. But that doesn't give any man, and I repeat, any man ní right láti máa fi ọwọ́ ẹ̀ kan obìnrin. But at the same time, ó yẹ kí Rekia náà kó lè come out straight pẹ̀lú wa náà. Kò kàn ní wà ní máa délé kó máa pariwo. But mommy ṣe rí. Má sọ̀rọ̀ náà ni. I know you people will say I have a very big mouth. But you know, I'm working on it. But ẹ jẹ́ kí n sọ ilé ìtọ́nà then I will continue to working on it to that part. Mama, she working on it. Mommy, there's something I really need to talk to you about. See, technology is taking over.
peer pressure, a lot of things. Society to set a standard to make any sense more, to work on telly. Kò yẹ kó rí bẹ́ẹ̀ mọ́ now. What happened to parental guidance? Kò sí yẹn mọ́. Everything you want to talk about now is how big daddy Oshekin get down pẹ̀lú yín. Pay attention kankan. Gbogbo bí tí bàtà tí ń ta wá tó yẹ kí n máa bá wa fòróró tura síbẹ̀. Ṣe yẹn mọ́ now. Fi òpá ti dàgbà àti tójú bọ́ a lè tọ́jú ara wa. Màmí kò dáa. Nǹkan tí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣì ń ṣẹlẹ̀ nìyẹn. Ó gọ̀ mọ́ ó gọ̀ ó. Mi ìfẹ́ sọ pé ò lẹ́kọ̀ọ́ ni o torí pé mo kọ́ ẹ ò bá ní. Tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni wàá dúró síwájú màmá sọ̀rọ̀ fọ́táfọ́tá sí mi kí ló mọ̀ tó wà láàrin mi àti bàbá ẹ̀ tó ń dá sí. Besides, why am I even? Just both of you should leave my side. Just get out. I think at this point I need to burst your bubbles. Yeah, since tó yẹ pé a ti fẹ́ fọ́ gbálẹ̀ báyìí kí gbogbo ẹ̀ kúkú fọ́ tán pátápátá kẹ́ ẹ mọ̀ latest. Have you heard the latest? Mo mọ̀ pé kò ní sọ fún yín, but èmi á sọ fún yín. Kudus ti file for full custody Abdullah. So as it is, Rekia ma lose custody omo. And he has all the evidence against Rekia. Only photos, only videos. So I am happy to announce to you that by next month, your darling daughter Rekia will be back in the market with the single lady in here. Bang what? Bang da-da-da! And I am so proud to tell you that you're going to be celebrating the Christmas with the single ladies of the Hamzat. The single lady, the single lady. Get out! Get out of my living room! The single ladies. The single ladies. Go. Okay. Are you joking? Ofe walk out on me. You. Me oropo gbadun at all. O ti funny you. So o ma dìde o ma lọ nìyẹn. That's not possible. You must be joking. That's not possible. You dare not walk out on me. Go ṣe ru èyàn bí tèmi ló ma ko dìde níwájú ẹ tó ma lọ. O lè lọ anywhere o. O fẹ́ fa wàhálà ló ṣe dìde bẹ́ẹ̀. Ma de be fa wàhálà yẹn. Yeah. Ma be fa. O lè lọ anywhere. O fẹ́ nà mí ni mo dẹ̀ máa jẹ́ kó nà mí. Nà mí o torí mo wà nílé fún ẹ nà mí. Nà mí. Ṣé èmi ló? Mo máa like nǹkan tó ṣe ń sìn. Mo máa like nǹkan tó ṣe ń sìn. Máa bẹ̀ fa wàhálà ni. Ìwọ fẹ́ kí má bínú kíni. Mo ti bínú already. Mo ti bínú ká wá jà lókù báyìí. Tó bá lọ báyìí mo máa bẹ́ẹ̀ lọ. Tó bá lọ bẹ́ẹ̀ mo máa bẹ́ẹ̀ lọ. Nonsense. O lè lọ sẹ́ni wẹ̀. O lè lọ. Oh, no, man, no, me. Nonsense. He won't buy me so anyhow. Oh, wo, èmi gogo no pè ní ìjọ̀gbọ̀n ṣe ni kanko. Oh, le ni kanko mi. Ma be ko le ni. No mi o. No mi. Pa mi. Tó bá lè pa mi. Ìwọ rò pé lè bá mi fa wàhálà. Jọ kíni mo gbóná. Kíni mo gbó nínú ilé ayé mi tí mo fẹ́ ro èyàn bí tiẹ̀. Ṣó dùn mí ni. Ó ṣe mistake. Oh, she mistake. She immediately proposed to go àtàrí àjànàkú ni mí. Mi ò kì í ṣe ìwọ ọmọdé. Ìwọ ni kò ò lè dájẹ́. Ó bá ti yá àwọn èèyàn kó tó fẹ́ mi, kẹjọ fẹ́ mi. Kẹ́lẹ̀ bá mi kálejò wo má bẹ́ẹ̀ pò. Ifá mo fẹ́ dìde. Dìde orí ìdúró láti fẹ́ jà. Jẹ́ ká jà lórí ìdúró kí n ranjú. Oh, not say anywhere. Èyí lè ní jẹ́. Ó ti pẹ́ tó ti máa ń ṣe, but this time around you're going nowhere. Yeah. Daddy, mo ti bínú already. Ó dẹ̀ mọ̀ pé tí n bá ti bínú mo ti bínú nìyẹn. Lọ́wọ́ tí mo wà mo fẹ́ dìde jẹ́ ká dìde jà. Jẹ́ ká dìde ó dá jókòó mi ò tẹ́ dìde mọ́. Ó lọ anywhere mi ò dìde mọ́. Wá máa lọ kí n máa wẹ̀. Ó lè lọ. Kí ni? Ní o. Ní tẹ́ẹ̀dì. Lórí bed. Níbo ó lè sùn. A máa jọ jókòó. Mo máa kó sí mi lẹ́sẹ̀ mọ̀. Ṣé bínú yàrá kan lèmi àti ẹjọ́ ń bọ̀. We're just competing. Are you okay? What's wrong with you? Do you want to talk? Or you probably need your space, we can go. Yeah, because Uma nígbà tó jẹ́ pé èèyàn máa fẹ́ wà alone.
Bóyá o fẹ́ dá ronú ni. Bóyá ká fi sílẹ̀ náà lè padà wá létí. It's okay, it's okay. You guys can stay. So, I should have handled the whole thing differently. I should have been more considerate. I was selfish. I wanted everything. Kudu's not neat here, Lara. He cheats. He nags. He also do all those regular guys stuffs. But kakwe muti money. He wants muti rikwe divorce to setting. If not for anything, should be me by shit or Kudus. but he got nothing on you. He got nothing on you. Gbogbo nǹkan tí court rule out ló follow now. Wọ́n ní pé o gbọ́dọ̀ stay in a relationship for 1 year. Wọ́n ló gbọ́dọ̀ travel outside the country for so many years. So òfin ní jẹ́ kó rọ́mọ ẹ̀. Wọ́n dẹ̀ ló gbọ́dọ̀ máa spend at least 6 hours with the boy every day. Lórí ìyẹn náà o kì í ráyè iṣẹ́ yìí iṣẹ́ labi. But at least àwa ṣì ń feeling fún ẹ now. So he got nothing on you. O ní láti wà worried. He got so many things on me. Because Abdul sọ fún mi pé òun sọ fún Kudus pé mi ò kí ń gbélé. The same Abdul náà ló sọ fún mi pé Kudus ń record òun nígbà tó ń sọ. Ó tún sọ fún pé mo ti ní boyfriend tí mò ń fẹ́. Pé nìyẹn ló máa gbé òun ní school. You can imagine. Look, I don't understand. Ṣé òjò Abdul lẹ́nu ni? Why tẹ́ ọmọ kékeré ṣe máa jù bẹ́ẹ̀ tó. Sin àwọn training tó yẹ kó fún. In fact, you can imagine. My own son just spilled the tea. I'm so sad right now. Hey! Ló bá tán. Borekia, you ought to have known better now. Báwo ló ṣe ìṣòro bí èwe báyìí? I know. But any believe me, Kudus orí èmi Abdul àti Gòkè ní restaurant níbi tá ti jẹun lọ́jọ́ Saturday. Yes, the name, sir. Kí ló fẹ́ jẹ ńbẹ̀? Kí ni wọ́n sọ pé o fẹ́ jẹ? Ṣé nǹkan tèmi fẹ́ jẹ ló wà important ni? Àní kí ni wọ́n fẹ́ jẹ? Èmi máa pick nǹkan tí mo fẹ́ jẹ. Wọ́n mú kí ni wọ́n fẹ́? Okay. Ṣé ní kidney sauce àti liver sauce? Yes. Yeah. Oh, okay. Let me have that. Okay. Wo jẹ́ kí mi bọ́ sí angu bí báyìí. Sórí ṣé ẹni àmàlà? Pando ńgọ́? Gbogbo swallow ló wá sá. Oh, ó yẹ ṣe. Tẹ́ bá rí àmàlà tó bá gbóná tó wá fẹ́lẹ́ bí etí. Ó ti yẹn kẹ́ wá fún mi ní bàbá ewédú pẹ̀lú gbẹ̀gìrì kẹ́ yí mọ́. Ó ti fẹ́ wéwọ́. Ìyẹn máa wà okay fún tọ̀dọ̀ mi. Tó bá bi mí pé kí ni mo like jù nípa ẹ o mọ́. The fact that you're very real. Yeah, very real. Oh my God. Ó mọ̀ pé bẹ́ẹ̀ mi ṣe rí ni mo ṣe máa ń ṣe. Èmi ò ní láṣẹ máa ní mo ń pretend kíní kan. No, ní tí mo bá fẹ́ ni mo máa sọ. Fún nǹkan tó sọ yẹn, ojú ọmọ ni mo ṣe máa like kissing. Daddy. Hey. Alright, sorry for keeping you waiting. Wọ́n dẹ̀ ilé ìlú ń jàre. Ká máa jẹ nǹkan ká máa gbádùn ara wa. Wọ́n ti cancel trip. Trip o? Trip wọn ni wọ́n cancel it straight.
You have nothing to worry about. At least now you have Goki. So to bá ti ní Goki, everything is fine now. So why are you crying? Wolu ti fo wa re sire. Àwa wá péjọ and family meeting bibe. See, me, I have this Tijaniya program team fellow. One of my friends called me. I want nice looking young guy, don't social that I want to follow long, don't make sense on my one day. And you know now, I need perfect man. If me ma try that in my long thing, I don't have time. Ma, he stop now. Why does she benye? You're so insensitive. She's your sister, our sister. And you also nípa bó ṣe lose relationship e, you wọ́n sọ̀rọ̀ bó ṣe fẹ́ lọ bá ọkùnrin kan. That's not nice. Shori come on gen yẹn gan ló fi múnú bí mi. Alábòsí òṣì yẹn. Kò ṣe wo ló spill gbogbo tea fún mommy ni. Tó sọ bí Reki Ashema bó ṣe máa abuse the kudus. Ó wá dé bí báyìí sí ń jókòó, ó ń sọ come on gen. Come on ni. Ẹ jọ̀ọ́ kéèyàn kọ́kọ́ má ní èmi lára o. I have something to do. Mo ní nǹkan tí mo fẹ́ lọ ṣe. I will pray for you. I'll pray for you. That's the only thing I can. Are you coming with me? Well, èmi wọ́n tẹ̀lé. Mother. Actually, I was actually surprised. Bó ṣe sọ̀rọ̀ sí Kudus níjọ́ yẹn. Ló jẹ́ kí n lọ sọ fún Momsi àti Mahi. Mo dẹ̀ gist wọn ni kì í ṣe pé mo ṣàmẹ̀bọ̀. Ṣé mo sọ fún daddy? Àbó gbọ́ pé mo sọ fún daddy. Mo gist ni now. You know what? Can I be alone? See, we are family. Kò dẹ̀ síbi tó lè ti wá sí. When you're ready to talk, you can call on us. Àwa náà la máa bẹ̀ solve problem ẹ̀. Ìfẹ́ ló lè mú káyé dùn. Ìfẹ́ ló lè mú kẹ́mi gùn. Ìfẹ́ ló lè mú kílé tòrò. Ẹ jẹ́ kí ìfẹ́ yìí so wá pọ̀. Ṣóyè o. Oh my God. Ṣóyè o. Ìfẹ́ ló lè mú káyé dùn. Ìfẹ́ ló lè mú kẹ́mi. Alaikum salam ya Ustaz. Ustaz. Indeed. Like we go àkọ́kọ́ tẹ́ máa wá bí lélẹ̀. Hope you enjoy the program wa ṣá. Yeah, it's not that bad. We're okay. Good. So, Miss Sunki. Muyiwa Hamzat. Alhamdulillah. Wallah, highly skilled, talented. You have a beautiful name. Oh, thank you so much. Abiyo, that's so surprising because when you came mommy ni orúkọ mi, you must be very religious. Alhamdulillah, dupe. So, alhamdulillah. So, Mizunanka? Farouk Abdussalam. Farouk Abdussalam. That's good. Wa alaikum salam. Can I do Hausa? La. Mi ma gbọ́ Hausa bẹ́yẹn náà. Mo kàn gbọ́ díẹ̀díẹ̀. Torí ìgbà tí mo serve north ni mo ti serve, so ibẹ̀ ni mo ti kọ́ àwọn kéékèèké tí mo ń sọ. Yeah, Abiyo, tèmi náà ṣe karamo, èmi náà ò rí lè gbọ́ me and my sister kò learn basics in case tá bá pàdé àwọn Boko Haram lè gbára wálé. Wow, you're so funny. I know, right? Anyway, I like your sense of humor. That's a good one. Thank you. Well done. Alhamdulillah. Èmi máa fẹ́ gbé Uber mi nsìn ẹ̀rí kí traffic tó máa build up. Mo pé lè ti mọ́ tán báyìí. Uber kẹ̀? Fi pè ní láti waste owó. Nígbà mo side ibo lẹ́ ń lọ. Side Magodo ni. Oh, àtọ̀. Ó ṣe gẹ́gẹ́ nìyẹn because àdúgbò tèmi náà ń gbé nìyẹn. Èmi lè drop yẹn fún báyìí. Bismillah. I so like láti bóyá mo yín jù báyìí lọ bóyá number àbí nǹkan kan mo tẹ̀lé máa pè lẹ́ẹ̀kọ̀ọ̀kan àlejò máa sọ̀rọ̀. Kò báyìí. Tọ́. Máa fún yín. Tọ́ ọ̀run sí ọ̀run. Ọkàn bẹ́ẹ̀ lèmi park sí so. Ẹ má tún mọ jówó ná lórí Uber. Ìfẹ́ ló lè mú káyé dùn. Ìfẹ́ ló lè mú kẹ́mi gùn. Ìfẹ́ ló lè mú kílé tòrò. Ẹ jẹ́ kí ìfẹ́ yìí so wá pọ̀. Ṣóyè o.
idiot ní ẹ̀yìn ọmọ máa kọlẹ̀ kó o ti rí ṣẹ́ǹbù mi àbí. Kí ló ṣẹlẹ̀, kí ló sọnù? Wèrè lélẹ́yìí. Àsálátù wà lókè ni. Ó wà lókè ní kó pa àwọn mọ̀lẹ́bí ẹ̀ wá. Father, like I told you on phone yesterday, I will not continue looking anymore because you need to start working more ASAP. You see, we can't keep refilling this. Why you have better options? I would advise you to tell your family members. Sure you get. Because tó bá sọ fún wọn nǹkan tó fẹ́ yẹ kó ṣẹlẹ̀ ló máa padà ṣẹlẹ̀. Okay, look at it this way. Tí nǹkan bá ṣe sọ́dún yẹn tó kú, ìrònú tó fẹ́ yẹ kó máa rò yẹn kó máa padà máa rò, ó máa jẹ́ ìbànújẹ́ ayérayé fún wọn àti fáwọn. Please, I would advise you, please tell them now so that you guys can fight it together. Doctor, they all have a lot going on at the moment. Like you rightly said, you know, if you compound individual problems to with my present state of health, I promise to start my chemo as soon as possible. But for now, I just want you to help me refill.